Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 17 oṣù kínní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Àtúnyàn ààrẹ Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027 ti ń fojú winá ìfàsẹ́yìn ńlá báyìí. Àgbà ẹgbẹ́ òṣèlú APC kan ló sọ bẹ́ẹ̀. Ìta Enang ní àbá ìṣúná tí kò dára tó ló ń fa ìfàsẹ́yìn fún àṣeparí àwọn iṣẹ́ àkànṣe gbogbo. Ó fi ìkìlọ̀ síta lórí ewu tó wà nínú bíbuwọ́lu òfin ètò ìnáwó láì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Mamora ti sọ fún Ọba São ó ní yíyọ tí wọ́n yọ nípò abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó bá òfin mu. Kọ̀wé finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀, Bala Mohammed ló sọ bẹ́ẹ̀ fún Wike. Ààrẹ Tinubu ṣe ìdárò àwọn tó sọ ẹ̀mí wọn nù níbi ìṣẹ̀lẹ̀ ọkọ̀ àjàgbé agbépo tó jóná ní ìpínlẹ̀ Enugu. Ó ránṣẹ́ ìbánikẹ́dùn sí gómìnà Mbá. Àwọn ikọ̀ Boko Haram kógun jà wọ́ níbùdó iléeṣẹ́ ológun ní ìpínlẹ̀ Borno. Wọ́n gbẹ̀mí àwọn ológun 18. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.